ìyá wa tẹ wà lẹ́yìn wa bí ẹ má rojọ́ o èmi ò fẹ́ kí èèyàn máa rojọ́ bí n bá ń ṣe wá sí. gbogbo àwọn ọmọ yín ni ó jẹ èèyàn láyé. àmọ́ bí èèyàn bá ń ṣe wá sí èèyàn gbọ́dọ̀ máa rojọ́ bí èèyàn bá ń kí Al-Qur'ani lọ́wọ́. láàrin ìṣẹ́jú méjì mẹ́ta tí mo fẹ́ fi sọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má jọ̀rọ̀ mi ó waste. Salamu alaykum sunnatun nabawiyyatun. Oore tọ́lá wọn ṣe fún akọ́dún yìí tó kanlẹ̀ kò ní ní báyìí ní ọmọ. Sunnatun nabawiyyatun. Mo kí ẹ̀yin ìyá mi ó débi ó dẹ́rọ̀. Salamu alaykum. Létí ọ̀sà kọ́lá wa yìí. Salamu alaykum. Nẹ́sípàtì lèmi náà. Salamu alaykum. Ní tipẹ́tipẹ́. Salamu alaykum. Èmi àti bàbá wa Ajá Abdullahi Adébọ̀dé. Salamu alaykum. Sunnatun nabawiyyatun. Gbogbo tó kálukú bá ṣe ní ọgbà. Salamu alaykum. Bàbá tẹ̀lé ìlú tùdánù. Salamu alaykum. Wọ́n kà máa dà àmọ́ lò tù jìsá. Bí wọ́n bá máa dàrú ọlọ́run máa tó. Salamu alaykum. Sunnatun nabawiyyatun. Kò sí àwẹ̀ eyín olówó. Torí téèyàn fi rówó ní gidigidi Ọlọ́run ti fún wa. Sunnatun nabawiyyatun. Ẹ̀kọ́ máa ń lẹ̀ ẹja tẹ́ ní àfẹni tí ó bá tẹ́ gbèsè. Salamu alaykum. Sunnatun nabawiyyatun. Ìjábàtú rí. Àmọ́ gbogbo wa pápátá sami Allahu liman hamidahu. Ọlọ́run máa ní tí ń sè é. Ìjábàtú rí. Lọ́sọ̀tì ni mí, Kọ̀ríbù ni mí, Jàmálì ni mí, gbogbo sòsáìtì tó bá léwu lè kọ́ wa láyé. Kò sí tó pa wá pọ̀ jù lá. Ìlà illallah. Ẹ bá bàjẹ́ mọ́. La ilaha illallah. Ìwọ títí ẹ̀ ò ní dọ́dọ̀ Ọlọ́run ni ìwọ tó kàn rí ọ̀dà. La ilaha illallah. Má gbé mi lọ púpọ̀ o. La ilaha illallah. Inú mi dùn bí mo ti bá jòkó yìí. Inú mi dùn púpọ̀. Mo rí gbogbo ẹ̀yin bàbá wa. Ẹ̀yin bàbá tí ọjọ́ orí tí ń dàgbà tẹ́ ẹ̀ wá dàgbà mọ́. Nítorí ìfẹ́ Ànábì. Ayyuhal mawdu'. Ẹni bó dùn yín sí tún ju gbèdégbèdé. Ayyuhal mawdu'. Àwọn bàbá kan bẹ bẹ́ẹ̀ yẹn bá ń wò wọ́n. Èyí ó ṣe bẹ́ẹ̀ yẹn ń lọ wo Naija àdámà ni. Ayyuhal mawdu'. Kò rí bẹ́ẹ̀ fún Nẹ́sípàtì Lẹ́kì fẹsùn àyà yìí ní etí ọ̀sán bíi. Àwọn tí wọ́n pé tí wọ́n gbádùn tí wọ́n fi kùdùkùdù ni wọ́n pé bí yìí. Ayyuhal mawdu'. Kò sí ní tójú orí bẹ́ẹ̀ Ànábì Muhammad. Ayyuhal mawdu'. Ẹ̀yin ìyá mi alálùbáríkà dàmí lóhùn. Ayyuhal mawdu'. Àyùbá Ànábì lẹ́ẹ̀kan náà kọ́mọ yóò sọ orí rẹ̀. Ànábì Muhammadu. Ànábì tèmi. Ànábì tìyẹ. Tọ́pìkì tẹ fún mi, òun náà ní kíní wà nábì. Kí ni ìwà ó ń ṣe Ọlọ́run? Yorùbá ń ṣe Ọlọ́run. Ṣé mi ní wà nábì? Ṣé ìwọ tó ń gbọ́ mi ṣé o ní wà nábì? Ànábì wa wọ́n ti gbà jù. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run kúkú ṣe pàǹkàrà ń bẹ ẹ sì ti ké kọjá. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim.
alámọ̀júkúò lànàbì. Azizun alayhi ma anittum. Gbogbo àfa tí ń pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run ṣé wà nábì tí ń bẹ lára wa. Azizun alayhi ma anittum. Ìyá súnà tí wọ́n sọ̀rọ̀ ànábì létí ẹ̀ ṣé ìwà ànábì ń bẹ lára rẹ̀. Harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Ọkùnrin kan wọ́n pè ní Miqdad bun Aswad. Miqdad ọmọ Aswadu. جاء إلى النبي صلى الله عليه وسلم. قل له النبي يقرأ قد جاءكم رسول من أنفسكم Miqdad ọmọ Aswad àtàwọn méjì ni wọ́n sọ fún Ànábì wípé sallallahu alayhi wa sallam za'aba asma'una wa absaruna bóyá bá ń ka Al-Qur'ani bóyá bá farabalẹ̀ dáadáa orí Ọlọ́run farabalẹ̀. قد جاءكم رسول من أنفسكم za'aba asma'una wa absaruna min al-ju'i. عزيز Miqdad عليه ما أنتم. ó lè yan sí Ọlọ́run ọ̀dọ̀ yín la wá lónìí o. ذهب أبصارنا وأسمعنا من الجوع. olójú wa àtẹ̀tí wa ojú wa ti ń lọ fẹ́bi etí wa ti ń lọ fẹ́bi àrùn jẹjẹ èmi àtàwọn ọ̀rẹ́ mi méjì làwa bá yín báwo láti ṣe. عزيز عليه ما أنتم. aláwo lè wà fà tó kọ́tì Ànábì. عزيز عليه ما أنتم. àmọ́ àwọn àfa kan lè lẹ́kọ̀ọ́ yìí náà ni. عزيز عليه ما أنتم. tí wọ́n bá fún un ní ìrẹsì nínú Ramadana kó fún gbogbo àwọn ọmọ kéwú kó fún àwọn aláìní tí wọ́n fún un lẹ́wà tí wọ́n fún un ní mílíkì kò ní fẹ́ ní kankan òun àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ ni wọ́n máa ń jẹ. عزيز عليه ما أنتم. wọ́n kó àìmọye ìrẹsì wọ́n kó fún àìmọye oúnjẹ wọ́n fún àwọn aláìní ni wọ́n fi kó fún rẹ̀ àfa kò wá ní fẹ́ nìkan àtá oúnjẹ ẹ̀hún míì tó lè di ọdún kan tí ó sì bàjẹ́ nínú stọọ rẹ̀ mo rí ní o kì í ṣe pé wọ́n. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. àbí bẹ́ẹ̀ kọ́ àfa àtúnṣe wípé ẹ̀rọ bá a ti ń kóra wá kí pẹ̀lú àwọn ọmọ kóre ńláńlá kan wá dé bóyá Amẹ́ríkà yìí o àfẹ́ ẹ̀ wá ṣe wáàsí fún wa l'Amẹ́ríkà ẹ̀ wá ṣe wáàsí fún wa ní London ẹ̀ wá ṣe wáàsí fún wa láàyè káàyè tí wọ́n ti ń pèèyàn kan wá ní ẹ bá mú ọmọ yín méjì tí máa jáná sí ẹ fi pásítọ̀tù wọn sí tá a bá wá wò pé wọn èlé fún àwọn ọmọ akéwù ọmọ tèmi ní ìfò. قد جاءكم رسول من أنفسكم. ibẹ̀ náà àfa tó kọ́ wọ́n hàn dáàmà pàmẹ́lẹ̀ yìí. عزيز عليه ما أنتم. wọ́n fún ọ lóúnjẹ kó fọmọ ọlọ́mọ wọ́n fún ọ ní nǹkan kó fi ṣàǹfààní fọmọ ọlọ́mọ àwọn èèyàn sunkún wọnú ilé rẹ èèyàn sunkún wọnú ilé rẹ ó sì tún sunkún jáde ìwọ́n náà padà sun ẹ̀jẹ̀ lálẹ́. عزيز عليه ما أنتم. kí la gbádùn sí tó lọ sí wọn alásàlátù. عزيز عليه ما أنتم. kí ni fìlà wèrè tó ń gbé kí ó lọ lọ àsàlátù. عزيز عليه ما أنتم. kí ni yasuna gbúdọ̀ jẹ́.
sì ní tó lè fi rẹ̀ lẹ́kún òsì rẹ̀ lẹ́kún. عزيز عليه ما عنتم ẹ bá yòókù sọ̀rọ̀. عزيز عليكم بالمؤمنين Anabi ò ṣe bẹ́ẹ̀. عزيز عليه ما عنتم Anabi ní Mekdad ebi fẹ́ fọ́ yín lójú ebi fẹ́ di yín létí. Ọ̀dà èmi Anabi ní ẹran mẹ́ta. عزيز عليه ما عنتم Anabi tèmi Anabi tiẹ̀. عزيز عليه ما عنتم Èyí rẹ̀ dàrú tó mú wa Anabi. عزيز عليه ما عنتم Kí ló kà wá pẹ̀lú agbádá wèrè tó ń gbé tó gbé káàkiri? عزيز Tí ò sí wa Anabi lára rẹ̀. عليه ما عنتم Ọ̀dọ̀ rẹ̀ náà ni wọ́n ti rí kó sọ́tẹ̀. عزيز عليه ما عنتم Ìwọ náà ló dùnú sí yàn lójú yàn tó bá dẹ́yìn rẹ̀ nǹkan mi ló máa sọ. عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم Ẹni ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó bá ń pariwo ọlọ́run. عزيز عليه ما عنتم Ẹ ò ní bẹ́ẹ̀ ti pariwo ọlọ́run jákujàku. عزيز عليه ما عنتم Èsì kí mo ní ẹ mú wá ní ẹ pariwo ọlọ́run. عزيز عليه ما عنتم Onírúkọ ń bọ̀ àgbóyè sábẹ́ bẹ́ẹ̀ nìkíní kan ló jẹ́ tí olùkọ́ rẹ̀ yọ. Ẹ ní bí mo ti rí ni. عزيز Ẹ rárá Kùránì lára mi. ما عنتم K'agan sarakala kumiya ye kundiya. عزيز عليه ما عنتم Dẹ́kun mú wa Nabi. محمد Àṣìṣù náà ni. لقد جاءكم رسول من أنفسكم Anabi ni mo ní ẹran mẹ́ta. Mekdad ẹ máa fún ọyẹ ẹran mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa dá sí mẹ́rin. Olẹ́yìn mẹ́ta lẹ́yìn. Èmi Anabi sì kẹrin. جاءكم رسول من أنفسكم Ẹ máa dá wàrà yìí ẹ máa dá sí mẹ́rin. Ẹ̀yin ẹ máa kódà kọ̀ọ̀kan ẹ máa fi dá kan lẹ̀ fẹ́mi Anabi. جاءكم رسول من أنفسكم Nígbà tó ti wà láyé ta ló bẹ́nẹ́fìtì lára rẹ̀. رسول من أنفسكم Ta ló ṣe oríire lára rẹ̀. رسول من أنفسكم Àfọ̀rẹ́ kárí mi. رسول من أنفسكم Kárí mi kárí mi kárí mi kárí mi kárí mi nìkan. Ọ̀rẹ́ kárí mi nìkan ní bẹ lọ́wọ́ rẹ̀. رسول من أنفسكم Owó ra lówó ló ní. Tẹ́lẹ̀ tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí o bẹ́nẹ́fìtì tó sì lọ́ọ̀ lásàlátù. رسول من أنفسكم عزيز علينا عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم Ẹwà Anabi náà ní. عزيز علينا عنتم Anabi ni ẹ máa dá sí mẹ́rin. Wọ́n máa da inú Mekdad wa dùn. عزيز علينا عنتم Gẹ́gẹ́ bí ẹni tó sunkún wọnú ilé rẹ̀ tó wá pa lẹ́rìn tó wá rẹ́rìn jáde. Gbogbo tí ń yàrá ọmọdé tiẹ̀ náà ò ní sunkún láyé wọ́n máa rẹ́rìn. عزيز علينا عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم Ṣé mo communicate ṣá? عزيز عليه Are you with me? عزيز عليه ما عنتم Ẹ̀dá mi lóhùn ẹ̀yà alákọ̀wé. عزيز عليه ما عنتم You with me? Thank you very much. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم Wọ́n máa ṣe bẹ́ẹ̀. Wọ́n máa fún wàrà yìí lójoojúmọ́. Wọ́n máa fún lójoojúmọ́. Wọ́n ṣe bẹ́ẹ̀ láì mọ iye ọjọ́. Wọ́n ṣe bẹ́ẹ̀ láì mọ iye oṣù. Wọ́n ṣe bẹ́ẹ̀ láì púpọ̀ wá di ijọ́ kan. Bàbá wa púpọ̀ di ijọ́ kan. Mekdad ó ní ṣètánì wa kó sọ́kàn o. Ṣètánì dé. Ṣètánì wa sọ fún un wípé ìwọ Mekdad ẹ sì máa pín wàrà sí mẹ́rin gbogbo ìgbà. Kí ló dé tẹ̀ pín wàrà sí mẹ́rin? Àṣà Ànábì àṣà wọn gbogbo ìrọ̀lẹ́ pátá Ànábì a máa lọ sọ́dọ̀ àwọn ànsọ́
anabi máa lọ ṣe fàájì ó kì í magribi ó kì í ṣáà táwa ṣe fàájì tálálẹ́ pátápátá wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wà pọ̀ wálé. ṣètàní wá ń sọ fún mi tẹ̀dáàdì nígbà anabi tẹ̀ ń pín wàrà rẹ̀ kalẹ̀ yẹn yóò ti rọ́ ń jẹjẹ. bí mú mi ní ìrọ̀rùn fúnra yóò ti rọ́ ń jẹjẹ lọ́dọ̀ àwọn àṣọ́rù bóyá kẹ́ ẹ máa tún fún jẹ rẹ̀ kalẹ̀. mẹkìdáàdì ni òótọ́ mọ̀ ni mẹkìdáàdì bá ní wàrà dáná mi lálẹ́ ìjọ náà táwọn gbé kalẹ̀ làwọn tó bá gbà mọ́. rasulun min anfusikum. لما أوجد في بطني لما أوجد في بطني nígbà tí wà mẹtẹdáàd ó nígbà tí wàrà tí mo mú sẹ́tù sínú mi tán mo wá ronú pé ìwà tí mo máa wù yóò dà ẹni ó fún mi jẹ tó fún mi mu tí mo wá tún di lọ́wọ́ mu kó má tó rún jẹjẹ náà ìbẹ̀ lára tiẹ̀ náà ìbẹ̀ lára tèmi náà. rasulun min anfusikum. ẹni ọmọ wẹ́pọ̀ wá sóríire odolóríire tán nínú ẹjọ́ bàbá máa bàjẹ́ ìwọ ni. rasulun min anfusikum. àbí bẹ́ẹ̀ kọ́ ni. rasulun min anfusikum. ẹ̀rọ yẹ̀bọ̀ ń ṣe àlọ́. ló bá padà dé ṣètàlì ní ìwọ bèkèdè àsọrí kólórí ikú ni ọ. rasulun min anfusikum. èèyàn fún ọjẹ fún ọmọ ó ní ẹ máa fún wàrà sọlá mẹ́rin ẹ ti mú tí oṣù tó dá tiẹ̀. rasulun min anfusikum. bá nàbí bá dé kí ló fẹ́ kó jẹ kí ló fẹ́ kó mu. rasulun min anfusikum. bá nàbí bá dé bí ọba bá wàrà rẹ̀ yóò ṣe ìyá láyé pè fún ọ ló. rasulun min anfusikum. anabi tèmi anabi tiẹ̀. rasulun min anfusikum. mo rí i pé ó dàbí pé àbí abẹ́ gbádùn ẹ̀. rasulun min anfusikum. azizun alayhi ma antum. ó ṣeun. harisun alaykum bil mu'minina ra'ufur rahim. nígbà mẹtẹdáàdù gbọ́ mẹtẹdáàdù ní òun dára òun sàkápò lónìí. wàlá nàìjíríà lè náwó òun ò bá wá mọ́ wà aláyà ní aláyà sàmúlà ó ní mo ní aṣọ ìbora kan yìí máa bò mí tẹ́lẹ̀ ó ní àmọ́ gbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí n bá fi borí ẹsẹ̀ ó yọ ọ́ lẹ́. harisun alaykum. níbi ìbànújẹ́ pé kí ni mo fẹ́ ṣe bá nàbí bá dé. harisun alaykum. sànàbí ò ní ṣépè fún un. harisun alaykum. ń bọ̀ ọ̀gá wa Mustapha Muntaka Habibulahi Shafiyulahi Tabiyulahi wọlé wà nábì wọlé ó ní wà nábì bá sì fẹ́ wọlé ànábì yẹn wọlé jáwùjáwù bí wọ́n ti máa ń wọlé jáwùjáwù ànábì yẹn wọlé jáwùjáwù ó ní ànábì máa sálámà sàláwà ànábì yẹn sálámà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní gba àwọn wọlé ó lóun yọjú wọn lábẹ́ aṣọ báyìí ànábì ó sì ń bì lónìí. والنبيين في خلق وفي خلق صلى الله عليه ولم وسلم يدانوا في علم ولا كرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم امنت ذاك ṣe owó lọ́dún yìí. ó ní tààrà bíi gbáhùn lànàbì lọ. Ànábì débi ìgbà wọn ti máa bá gbá àwọn tí wọ́n bá wà lánàá rẹ̀. Ànábì sí ànábì ò bá kankan. Ànábì ò bá kankan. Tó bá ṣe mi kọ́ kí ni ṣe. Sọ̀rọ̀ kí gbogbo ẹgbẹ́ rẹ̀ àṣẹ pẹ̀ ni. Ọmọ ọlọ́mọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi fún ọ gbogbo ìpè ayé ló ti ṣẹlẹ̀ eléyìí tán. Bàbá ṣe pè lọ́mọ ọlọ́mọ
في خلق وفي خلق ọwọ́ ló jèrè ọmọ tiẹ̀ ò lè jèrè rẹ̀. في خلق وفي خلق ọmọ òrùka tí wọ́n gbé sọ́dọ̀ rẹ̀ ló máa níṣẹ́ òun ránṣẹ́ kíṣẹ́ káàkiri dání. في خلق وفي خلق ó ń da ọmọ ọlọ́mọ ó ń da síásìbò ó ń da torí kò sí bàbá rẹ̀ láyé àti màmá rẹ̀ mọ́. في خلق وفي خلق ta ló sọ fún jèrè ọmọ tiẹ̀ náà tó ń fọ́ tó ń kẹ́ ta ló sọ fún ọ kó jèrè rẹ̀. في خلق وفي خلق kò sí ìwà yẹn nínú wà nábì. ولم يدانوا في علم ولا كرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. bí n bá dúró ẹgbẹ́ gbádùn rẹ̀ dáadé gbádùn tàtí sọ ìdá ẹ̀yọ̀ bá nábì lẹ́ẹ̀mẹ́ta kí. anábì lọ bí gbá anábì orí wà là ń bẹ̀. في خلق وفي خلق wọn ò bínú o. في خلق وفي خلق anábì bá lọ gbé àgé àlùwàlá. في خلق وفي خلق wọ́n wá sí àlùwàlá wọ́n sí àlùwàlá tó.